kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ Ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè kọ. Èní ni ọjọ́ àbámẹ́ta ọjọ́ 14 oṣù kẹfà ọdún 2025. Àkọlé ọ̀run ṣíṣí tòní ni àlàáfíà nínú ìjì. Àkọ́sórí wa tarí nínú ìwé Àìsáyà orí 61 ẹsẹ̀ 1 dé 2, èyí tó kà báyìí wípé, kíyèsí, ọwọ́ Olúwa kò kúrú láti gbani, bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo tí kì yóò fi gbọ́, ṣùgbọ́n àìṣedéédé yín ni ó yà yín kúrò lọ́dọ̀ Ọlọ́run yín, àti ẹ̀ṣẹ̀ yín ni ó pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín tí kì yóò fi gbọ́. Ẹ̀kọ́ náà tẹ̀síwájú lọ báyìí. Nínú ìjì, ìdààmú púpọ̀ máa ń wà níbẹ̀, ṣùgbọ́n láàárín rẹ̀ ibì kan wà tí à ń pè ní ojú ìjì, èyí tó sábà máa ń wà ní ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà. Nígbà tí o bá ní àsopọ̀ pẹ̀lú Ọlọ́run alágbára, kò sí bí wàhálà ṣe lè yí ọ ká tó, ìwọ yóò máa ní ìrírí àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀. Nínú àwọn Ọba Kìíní orí 17 ẹsẹ̀ 1, àwọn odò gbẹ, àwọn ènìyàn ń jìyà, ebi wà ní ilẹ̀ náà. Síbẹ̀, Ọlọ́run pèsè fún Èlíṣà ní gbogbo ìgbà. Ní àsìkò kan, Ọlọ́run rán àwọn ẹyẹ ìwò láti gbé oúnjẹ àti ẹran wá fún un ní òwúrọ̀ àti àṣálẹ́. Nígbà tí odò náà gbẹ, Ọlọ́run rán opó kan láti máa bọ́ ọ. Èyí tá lè rí náà àwọn Ọba Kìíní orí 17 ẹsẹ̀ 9. Nígbà tí o bá ní ìbáṣepọ̀ pẹ̀lú ọba àwọn ọba, ìrírí rẹ yóò yàtọ̀ sí àwọn tó yí ọ ká. Fún àpẹẹrẹ, ní àsìkò tí ètò ọrọ̀ ayé dẹnu kọlẹ̀, nígbà tí àwọn ènìyàn ń ṣe àníyàn nípa ètò ìṣúná wọn, ọmọ Ọlọ́run ní láti fi ara balẹ̀ pẹ̀lú àmọ̀dájú pé ètò ọrọ̀ ayé wa wà ní Síónì, níbi tí òpópónà rẹ̀ jẹ́ kìkì wúrà. Nínú Bíbélì kíkà tòní, nígbà tí Jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń rin ìrìn àjò lórí òkun, ìjì dìde, ṣùgbọ́n Jésù ń sùn pẹ̀lú àlàáfíà láàrin rẹ̀ nítorí ó ní àjọṣepọ̀ pẹ̀lú Bàbá. Nígbà tí àwọn ọmọ ẹ̀yìn ń bẹ̀rù ìparun, ó ń sùn bí ọmọ tuntun lórí ìrọ̀rí. Èyí tá lè rí nínú ìwé Máàkù orí 4 ẹsẹ̀ 38. Pọ́ọ̀lù náà bá ìjì pàdé, àti láàrin rẹ̀, nígbà tí àwọn yòókù nínú ọkọ̀ ojú omi ń sọ̀rọ̀ nípa kíkú, òun sọ̀rọ̀ yíyè àti ìdáǹdè nítorí Ọlọ́run rán áńgẹ́lì rẹ̀ láti fún un ní ìdánilójú ìpamọ́. Èyí tá lè rí nínú Iṣẹ́ àwọn Àpọ́stólì orí 17 ẹsẹ̀ 20 dé 25. Àjọṣepọ̀ rẹ̀ pẹ̀lú Ọlọ́run fún un ní ìdánilójú pé ohun ibi kan kò lè ṣe é. Olùfẹ́, tí o bá wà nínú ìjì tí o kò sì fẹ́ kí ó gbé ọ lọ, o gbọ́dọ̀ wà ní àjọṣepọ̀ pẹ̀lú Ọlọ́run. Ohun tó lè ba àjọṣepọ̀ yìí jẹ́ ni ẹ̀ṣẹ̀. Ìwé Àìsáyà orí 61 ẹsẹ̀ 1 dé 2 sọ pé àlàfo máa ń wà láàrin àwọn ẹlẹ́ṣẹ̀ àti Ọlọ́run. Àti bí ó tilẹ̀ jẹ́ pé ọwọ́ rẹ̀ jẹ́ ayérayé, èyí tí a lè rí nínú ìwé Deuteronomy orí 23 ẹsẹ̀ 27, wọn kò lè dé ọ̀dọ̀ ẹlẹ́ṣẹ̀. Nígbà tí àwọn ènìyàn bá gba ẹ̀ṣẹ̀ láàyè nínú ayé wọn, wọ́n kúrò ní àárín ìfẹ́ Ọlọ́run níbi tí àlàáfíà àti ayọ̀ ti ń jọba. Nígbà tí Jónà yarí láti lọ sí Táṣíṣì ní àìgbọràn sí Ọlọ́run, ìjì dìde, ó sì bá ara rẹ̀ nínú ikùn ẹja ńlá. Èyí tá lè rí nínú ìwé Jónà orí 1 ẹsẹ̀ 1 dé 17. Ẹ̀ṣẹ̀ yóò máa mú
ènìyàn wá sínú àwọn ìṣẹ̀lẹ̀ ibi. Ìdí nìyí tí o kò fi gbọdọ̀ fi ṣeré rárá. Ètò ọrọ̀ ayé àti àwọn orílẹ̀-èdè yòókù yóò kùnà, ṣùgbọ́n tí o bá fẹ́ láti máa gbèrú kí o sì gbilẹ̀ láàárín àwọn ìrírí búburú, o gbọdọ̀ takété sí ẹ̀ṣẹ̀ kí o sì wà ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run. Ka ìwé Máàkù orí 4 ẹsẹ̀ karùndínlógójì dé 41. Bíbélì ní ọdún kan. Ìwé orin Dáfídì orí 50 dé 65. Kókó ọ̀rọ̀: onígbàgbọ́ tó bá wà ní àsopọ̀ pẹ̀lú Ọlọ́run yóò yè láàárín àwọn ìjì. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí Ọ̀run Ṣíṣí Orí Ìrìn ti òní. Tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa láti máa pín Ọ̀run Ṣíṣí Orí Ìrìn lórí ayélujára, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ Ọ̀run Ṣíṣí Orí Ìrìn sí 08045454541 kí ẹnìkan kó ké hallelujah.